kò lè sọ̀rọ̀. Bàbá tẹ́wọ́n bá fà ti ń sí èrè. Tọ́mù òjò sòkòtò yóò dá kíjì bá. Ẹ já béèrè bí ìyá rẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ni, báyìí náà mọ̀ sọ, sẹ́lìm náà ni, bọ́ọ̀lù ìyá rẹ̀ ṣe rí. Gbogbo ọmọ tẹ́ lọ pẹ́ nínú ìdẹ̀tí, ẹ wá lẹ́ẹ̀fì ìjà àfa àsọdé yẹn. Déédéé yẹn tí kò ti mú kó tó fẹ́ ọ, kò ní sí rẹ̀ lọ́jọ́ ikú. Ọmọ tí ń fa sìgá tí ń fa gbó, ọmọ tí ń lọ kílọ̀bù, ọkọ̀ jẹrẹ lẹ́kùn lọ́nà, pálẹ̀ bí tòtí ìbọn ẹgbẹ́ ìṣẹ̀ tí ò ní wó ni. Nítorí tó mọ̀ ìdúró ìláìjẹ. Ìyàpọ̀ nínú sọ̀rọ̀ ẹjẹ́ máa kó mẹ́sìn. Ọmọ ẹ̀sìn kúlẹ̀ lẹ̀, ọmọ ẹ̀sìn lè gbé ká. Ntí òun ká fún mi kẹ́jà àwọn láyé lónìí àfẹ́rù wa. Ẹgbẹ́ yẹn lè yẹ máa wọ́tọ̀. Ẹ káàdì mo tún gbé fún ilé. Àlẹ́ ìta bíbá ti bí ní ìtọ́lé sàrúbìrì mọ́nà. Ọmọ pẹ̀lú ara ìwọ̀n ti dà fún yìí lẹ́wẹ̀. Ọmọ pẹ̀lú àwọn oníwà sí lọ fún orin sí wá ní. Wọn náà jẹ́ àgbà àbọ̀ ọ̀dúnbà. Náà. Sàlámù lìnàbí Muhammadu. Ìlọrin láwà yìí. Kí ló ṣe wá ti gba agbára rẹ̀ ní ẹ̀kú bẹ̀? Gbogbo wa ẹja yóò bá ẹ̀lẹ́bí jákè dáadáa. Salatu salamu linnabi Muhammadin. Gbogbo òru tá a bá dé, á lè yóò bá ẹ̀lẹ́bí ní Ìlọrin. Àbí Ìlọrin náà tá a wà ní. Ìlú náà nẹ́bí gbé. Salatu salamu linnabi Muhammadin. Gbogbo ẹja jọ kí Ọlọ́run. Allah. Kí dáadáa. Allahu akbar. Ẹ tó máa ní kò yẹ kó fi ní sí è. Àwọn aláwùjọ àwọn àfa àti ẹgbẹ́ ọlọ́mọ. Ọlọ́run la mọ̀ kárí ìṣesí Ọlọ́run òye wọn. Tó bá sọ àti òkè olú wọn ti náwó àtẹnà sókè. Àmọ́ náà pé bá a ti mọ̀ Ọlọ́run sí kò jẹ́ abẹ́rù ìṣesí rẹ mọ́. Ìṣesí Ọlọ́run ṣiṣẹ́ fojú dágbé tí ò gbọdọ̀ má sì rí. Àwọn èrò tó la dá sí sí Ọlọ́run kádà máa wá kí wọ́n rò. Ṣàbí àlìkébòrè. Kúlù lè àkábìrì àkàdọ̀ lè kó àrò. Akí Ọlọ́run. Allah. Lákìrì. La ṣàbí àlìkébòrè. Tọ́lọ́run tóbi dé kò sí aláfijọ fún, kò sí ẹni tá a lè fi wé Ọlọ́run. Àwọn ẹni tá a fẹ́ jọ ẹni tó fẹ́ jọ ẹnìkan tó kọ́ lóun ó jọ Ọlọ́run. Kúlù àkábìrì. Dr. Owóyalé òsì ló yàgò mí. Àwọn ọkọ̀ tó dá sí ẹ̀ máa fẹ́ bọ́ọ̀lù. Kúlù àkábìrì. Àwọn kan ṣe wá sí lódì wọn ní bòńdó jẹ́ olóbìnrin ò tí ì kọ́ lábùkù bí mi. Zarini lílìkìnà. Zarini lílìkìnà àsáfà inni. Ra'aytu an-nasa sharruhum al-faqir.
Zarini. wọ́n ní kó lówó ti jẹ́ ọ̀ ní ti ju àbùkù kan ó nìyí dọ́tà wá díyàwó ọ̀wà náà wà kú wa farabalẹ̀ wá kí òsì ó tó kàn ọ́. للغنى أسعى فإني bàbá aláàjì àgbà. رأيت الناس شرهم الفقير. àbá kan ní gbélé gbogbo ẹ̀yà àbá àti ẹ̀sọ́ ká máa dónú lẹ́nu iṣẹ́ kí lẹ̀ ń ṣe tayọ fóònù tẹ́ǹtẹ́. ìbádùn àdásìkò èwo ni àníkà láti kékeré ọmọ ló dán ọmọ ọlọ́mọ ọkọ ọmọ ọlọ́mọ tí ó sùn ọ èló lówó pápásì tó nira ìyàwó rẹ bí títí ìgbàlá àwọn ilé ti lóyún mi torí kò ní rówó sáré ló fi di kí lè yọ̀dọ̀ àbá bá ká tẹ̀kọ̀ bẹ̀sẹ̀ wọ́n káàkiri ìgboro tó bá yẹ òde ó tán kò sábọdẹ tí wọn ti ní àǹfà àgbẹwò yá di èrò mẹlọ tó kó ti gbẹ tó dáa. Zarini للغنى أسعى فإني. ọwọ́ lọ fẹ́ràn kọ́ máa jẹ̀rù lọ́fà gbolé tàná gbolé tí a. gbogbo àlàfà kan ń jẹ́ fún ọ̀kárí wa. bí ní kọ̀ọ̀kan sì ní tó bá yánu nǹkan ẹni tẹ́ máa fẹsẹ̀ wọ́ọ̀dì ká ẹjẹ́ lọ mú kéwú níṣẹ́. kì í ṣe kéwú kékàké láàbọ̀ kẹmọ owó ni tó ti dé bá fún yín èmi náà ń dé níbi bá kí lówó yẹn rán owó yẹn lẹ́kọ̀ọ́ àbọ̀ ẹ padà lọ kẹ́kọ̀ọ́ àgbà gbàtẹ́ nǹkan lẹ kéré tẹ bá ti náà ti di nǹkan níbẹ̀. Zarini للغنى أسعى فإني. mo kí ọ̀gá ọjọ́ kéwú kó lọ wí. رأيت الناس àwọn afáwa ní wà kẹ́yìn. شرهم الفقير. ẹ̀yin afáwa oníwàlímà. oníwàlímà. ìyàwó rẹ wá máa káàrà sùn. ẹ̀dùn ní Zarini. Zarini للغنى أسعى فإني. àṣàánì gínà kí n wá tó ọmọ jẹ lọ. gbogbo kálò ní ká pa 10,000 ọmọ rẹ ò tí ì dàgbà ló tí ó wúlò owó gbogbo owó bisikíìtì ló ń pa lọ́wọ́ ni tó bá di owó ẹ̀kọ́ gidi ọ̀ jẹ gbèsè. tí mo lè bá wọn sọ̀rọ̀. Zarini للغنى أسعى فإني. kódà ẹ̀kẹ́ bẹ́tẹ̀ ní pírọ́blẹ́mù. ẹ tó bèrè yìí bá ń béèrè owó ọbẹ̀ lọ́wọ́ yẹn ní ó béèrè torí kọ́lẹ̀. ntọ́jú wa la bá ní ẹ̀sìn. ìyàwó mi ní gbowó ọbẹ̀ má yọ ọ máa sunkún ni. orúkọ dàbí láàmú rí àdáàrí bẹ́ẹ̀ kò ní fi hàn ọ́. wọ́n múra kọ́ra ọmọ ẹ̀fẹ́ lómi ìwé nítorí àwọn ẹ̀yẹ gbèsè owó ọbẹ̀ tó jẹ. فإني رأيت الناس wọ́n dán owó ọba ní CSC. شرهم الفقير. فإني رأيت الناس شرهم الفقير. رأيت الناس شرهم الفقير. ọdún bẹ́ẹ̀ sì pọ̀ tó láyé òun ẹni tí wọ́n rò pé ló lò sí. tí wọ́n bá tún ti bí lónìí pọ̀ àmọ́ kò sáàyè púpọ̀. gbogbo ayé àwọn fún ẹ wá fún látàtẹ̀ ń ké wọn ẹ̀rọ ágì ẹ̀ díẹ̀ báyìí ẹ̀ tí ì tó ọkùnrin. ẹ̀wọ̀n ń pa tíṣẹ̀ yàrá tó gbé ẹgbẹ́ yàwó kejì. ń tẹ̀ ń sẹ́ ni wọ́n ń gbọ́ níbí. ilé bí ilé ẹ̀ mọ́lẹ̀ ń fẹ́ mi rí sí. bí wàá ti kàn bá ń ṣe lọ́ọ̀ ìkejì yóò máa sunkún. omi gbọ́dọ̀ lọ tọ́ílẹ̀tì kan náà torí àná gbùdúrà wọn lọ wọn ò jà wọn gbọ́dọ̀ lọ kíchìn kan náà èmi ò sùn lé náà tí bá ń ṣẹlẹ̀ ní toró mi ò rí bákan náà o obìnrin ò jọra wọn ilẹ̀ ẹgbẹ́ ń jọra wọn o kálukú ló máa tó ń dé wọn lára méjì mẹ́ta tó ní o
النسوان يحسب أنها سواء وبعد بينهن بعيد. Ìyẹ́ kí mo fẹ́ tú. Mo kí bàbá wà láti àgbà. Ó sì máa ń lọ fún wọn dábí tá a ti kéwù ní. Ẹ̀yin ṣẹgbẹ́ wa rárá. Dọ́tà ti di ọmọ màálù ní ti ṣẹgbẹ́ yẹ wúrẹ̀. Àwọn àtàná bẹ̀rẹ̀ ìrọ̀mẹ́tẹ́ ní nẹ́tẹ̀ẹ̀tẹ̀ fún wa. Bẹ́ẹ̀ bá ń pa ilé ẹ̀ṣẹ̀ wèrè mi. فمنهن جنات Tẹ̀bọ́lẹ́ àti títì kàgbé ní kọ́kọ́ lọ́rùn láì sàárọ̀ àgbọ̀dọ̀ mẹ́gbẹ̀ẹ́ yìí. تفيض ظلالها. Àlùbọ́dà tá a ṣe ní ẹ̀rọ ajé àgbà. Tábà ní ọmọ sọ́tà àbìnà bọ́lọ̀ àlẹ́ sọ́tà. ومنهن نيران لهن وقود. Mo kí ọba fáàgbà. Àwọn olóore wa, mo kẹ́yìn ọmọ olóore. Bẹ́ẹ̀ ti jẹ́ ọmọ olóore tó tún wá ní kankan bà. Bí mo ti ọ̀nà ẹ̀kọ́ àpàdé ìlú kálá wa. Bẹ́ẹ̀ bá ló ti di ọmọ àfa àwọn lọ, ọmọdé náà ní níjọ́ náà lò. A sì máa jí lọ. Bàbá náà lọ sẹ̀tẹ̀ àwọn oníbàdàn. Nígbà tí ó ń ké ní Zaria, àfa àwọn wa kú lójijì. Àfa àbálá náà sẹ̀ wá kú lójijì. Bàbá ṣé ìwúlá náà sẹ̀ Zaria ni wọ́n ti kéwù. Ọmọ àfa àwọn wa kéré ilé kí wọ́n fẹ́ tú. Bàbá lè lọ lé mọ́, ó wàá kọ́ bàbá wọn ní kéwú lóru, ó wàá ní mò ń gbé tí làkàyà lọ́sàn máa tó ní kọ́. Tí a bá ti ní kọ́ nǹkan mi, ẹ̀yìn ó dùn nílé kéwú. Gbàdá wọn kọ́ ọlọ́ọ̀kọ́ ọmọ àbá rẹ̀ kéwú, tí ọba rẹ̀ yọ ti kú lára rẹ̀. Bàbá lára ṣe ní mo sọ ìbéèrè bẹ́ẹ̀ sì máa mú sọ. Wọ́n wàá kọ́ bàbá wọn ní kéwú ní kọ̀rọ̀ wà ní máa tún ní kọ́ níta. Gbogbo tó ké fún wa láàárọ̀ ní ké fún wa bí wọ́n ṣe ń dá ipò bàbá padà fún ọmọ nù. Sáwọn àṣẹ máa lónìí nù. ومنهن نيران Ọlọ́ba kí bàbá dáná ṣe. لهن وقود. Tá a bá ti wọ́n ní ká mọ̀ lọ́nù rẹ̀ kí ẹ sì ti kú láàbà kékeré. Ìbọn bá bẹ̀ ẹ̀ pẹ̀lú rẹ̀ máa ń sọ fún ọlọ́pàá èmi ṣe dárí lè mọ̀ ẹjọ́ tí lè má mú kú bẹ́ẹ̀ Ọlọ́run dá mi lódìdí ìyẹn ni. Àìmọye ọmọ lè má mú tí o máa táyà lórí ìrùn. Gbàdá wa kọ́ sí ń kọ́ láwa bá ṣe dàbí kọ́ wọ́n láti ẹ lọ. Gbogbo èèyàn máa fọ́ àgbà ńlá tẹ̀sí náà dáadáa. Ọmọ kí ó padà gun ilé sílẹ̀. Ẹ jẹ́ lọ múra. Ń tá akéle tó ká lò lójú alẹ́ àá máa wá kún mi. Ẹ lọ tòmú kẹ́ wá kún mo ti parí sáré olùkọ́. Máa wá ìpàdé tó fi lọ bọ́lọ̀ mi. شيدت للآباء بعد فخرهم فخرا فنعم الابن والآباء. أنتم شيوخ العالمين وفيكم Ọkọ̀ ọ̀gá wa ni. Bàbá àmẹ́mú àgbà nílọrin. Tí a gbé ṣe ọkọ̀ ọmọ wọn nù. Ọkọ̀ ọmọ ọ̀gá ẹni tí ìwà sọ ọ̀gá ẹni ni. أنتم شيوخ العالمين وفيكم Mo kí o gbólé àlàájì àgbà àwọn olóore wa tí wọ́n já dọ̀ pọ̀ bí ọ̀sẹ̀ wọ́n. علماء Kí ọmọ wa àlàájì àgbà ti ní. والخلفاء والأدباء Wòlíì jíkà wòlíì dán wòlíì. Mo kí wọ́n tààrà. علماء والأدباء والخلفاء. Mo kí ni sáà ló ṣe ẹ̀dùnkó. Àrá ìwádìí ló ti yí ìfọkànbalẹ̀. Yóò ṣe sóore. علماء والأدباء والخلفاء. Orí ọjọ́ tó lọ
mo kí dọ́kítọ̀ owó yálé ó kọ́ kéde lè ní wọn ká. olójú gbogbo ẹ̀kí owó lẹ́kẹ̀ owó ẹ̀mí sí. الفقر داء والثراء دواء والعسر من بعد الرخاء شقاء والعسر من بعد الرخاء شقاء الفقر داء والثراء دواء. Bàbá nira ọlọ́ba kẹwọn sí. Ṣẹ́ba ní ọ̀rẹ́ yìí lọ́dọ̀ bàbá nira tó bá gbé lé rẹ̀. Bàbá ní ẹfun ló ń jẹ wò. Mo rẹ̀ bí ọ̀rẹ́ àmọ́. Tó bá fún àmàlà méjì ọ̀rẹ́ náà yé mi nípa. Ẹfun lẹ́rù wọ́n kó máa lọ ní. Ẹ̀kẹ́lẹ́ òní lágídí lágbo nínú òsì ní. Èyí ló jẹ yóò ní sí èdè lè jà mọ́. الفقر داء. Gbogbo tí bẹ láyé yóò bẹ̀ kùtì dárò lọ sí ni. والثراء دواء. Kẹ́ oníjẹrí mu ọkùn ní. Olùwà tí mo sọ tòtò mi kò rẹ̀ mí o. Bí wàá lọ́wọ́ ní kò rẹ̀ mí torí gbogbo tó mi ní rí náà. Ìwọ ni ojú tá a rẹ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ ni. والثراء دواء والعسر من بعد الرخاء شقاء. Nígbà tá a bá ti dẹ̀ yẹn dé, kọ́lọ̀ wa mú ìnira wá, ó ní burúkú ni. Torí àná ọmọ mo jẹ rí. Gbogbo ẹ̀ tó fún ní òní padà wá lọ. Òní ẹ̀bẹ̀rẹ̀ kó máa dá fún lọ sí. والعسر من بعد الرخاء شقاء. Láti ilé ike búlbùlbùl. Ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ mi wọn. الفقر داء. Sẹ́wọ́n náà méjèèjì náà lè sọ̀rọ̀ ẹ̀. Sọ́ọ̀lù sọ̀rọ̀ dọ́kítọ̀ àwọn tí ẹ̀ ìwọ̀n tá ń pẹ́pẹ́ wò kéwù kàmọ́ ẹ̀ jábọ́ lára wọn ni. Àkókò mọ́ra wa náà. Ẹkú láíláí. والثراء دواء. Torí ọjọ́. والعسر من Wọ́n yà wùrẹ́ yìí bùsà rẹ̀. بعد الرخاء شقاء. Mo kí bàbá Lágége. Mo kí bàbá wa ní Agbájì. Gbogbo àfáà kí wọ́n o. Àwa ìdí mú sí yìí. Lẹ́gbọ́n tí ó dáyé lẹ́nu wa. Èwo náà ní kí èwo lẹ́gbẹ́ wá bẹ̀. جئنا لتكريم الأوائل بيننا. Ẹ̀yin eré wà nímọ̀. Ẹ̀yin àbá àlámà ṣe wá sí fún. حق الأوائل Gbogbo fámìlì mú fi kí ṣe wọ́n ọmọ lẹ́yìn. بيننا التكريم. Ọmọ lẹ́yìn. Gbogbo ẹ̀dá tó bá sìn èyí ó dàbí èèyàn. Wọ́n ní kàdámọ̀ kò bímọ ní ẹ sọ. Ọmọ yẹn ni kò sìn, àmọ́ ọ̀dẹ̀ kò yẹn ni tí ó sìn. Wọ́n ló jẹ́ òrùkọ́ kò dì mẹ́. Ọ̀dẹ̀ mọ yẹn ni tó sìn láyé tẹ̀lé mo sìn báyìí. Àmọ́ táwọn ìbáríkà bá dé tán ọ̀dẹ̀ mọ yẹn ni tí ó sìn. سيروا وجدوا للنجاح سلاحهم عقل. Tani jẹ́ mú ìdí nínú yẹn lọ́kàn fún àwọn ìdí ní. Mo yìí ẹnì kẹ́ẹ̀dì rí. أنا قادر لوقت عبد القادر وكان بمحيي الدين والعصر كيلاني. أنا المريد إذا داني بشرقي
بغيب أو نازل فأغثه أريد لك البشرى تكون على الوفاء إذا كنت في هم جفك بهمتي أريد لك البشرى تكون على الوفاء إذا كنت في هم جفك بهمتي. àwọn ni wọ́n kọ́ wa èyí náà nì. dókítà owó ẹlẹ́dàá sí ìrírí náà nísìnyí èmi náà ni mo ní wọ́n torí àwọn àfáà yín náà náà bàbá ọ̀sẹ̀ ọ̀gá ní oníkùn kéwú ṣùgbọ́n máa ti wọ́n lè fífẹ́ rọ̀ yí bẹ́ẹ̀. مريدي تمسك بي وكن بي واثقا. gbogbo ẹ̀yà afá àti ẹ̀fẹ́ fi ọmọ gidi mọ́tẹ́ fẹ́ sóyè òyò orí ibú tó gbé káàkiri gbòòrò lẹ́yìn ló ti parí àṣàyàn ìṣẹ̀lẹ̀. لأعميك في الدنيا ويوم القيامة. ẹ̀yà afá náà nísìn ẹ̀ ń díjì ẹwà ẹ̀ ń lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ti ra ẹlẹ́bi tí ń tún ṣe ọba akẹ́wà ìrọ̀rùn àti ìdàjà wí kò rọ́mọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ti bàjẹ́ kọjá àdájì ẹ̀ máa bẹ́ dànù fẹ́ni. bàbá ìyanu ni ẹ lọ ní ké ẹ lọ sí wúrà kẹlẹ fún ọmọ gidi ọmọ bá ṣe ń jẹ ké ẹ ṣe bọ́ọ̀lù méjì rẹ. èmi lórí ibú tó wà bẹ́ẹ̀ kọjú sí mi ní àyè second wife mi ìyá àti ẹ̀wọ̀n tó wà ń bẹ̀ ọ́ tún lè tún pamọ́. èmi mo kọ́ ní kéwú ó wá gba kéwú tá àrà mi eléyìí yóò wúlò fún mi bí mo ṣe hẹ́rù tí mo ṣe yìí rẹ̀. àyẹ̀wò ọmọ ẹ̀ṣá kìbí ọkọ̀ bí àṣẹ ọlọ́mọ ṣe ní wéèrè ọmọ tó sọ̀rọ̀ ń dọ̀ àwọn ọ̀nà ọ̀fẹ́ ẹni tí ó mọ̀ ẹ̀nà ó mọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ sọ lára rẹ̀ ni bóyá fẹ́ nǹkan mi. لأهنيك في الدنيا يوم القيامة. àbọ̀ ọ̀dẹ́bẹ̀ lónìí gbogbo mi àfa ẹ̀ lọ́fẹ́ ọmọ ilé kí ó gbé àpótí àgọ́ ọmọ tẹ́ rí ọmọ tó ń ṣe ọ́ṣà tó wọ micro mini tó lẹ mọ́ tó lẹ òṣùwáyà ask me. ọ̀wá gba nọ́mbà àgbà ọgbà fa ọgbà nọ́mbà àbòyí ayé rẹ̀ mọ̀ kúrú. ọ̀rọ̀ dúníyà wà máa fi àmàtà فخير متاعها فهي النساء. الدنيا وما فيها متاعا وخير متاعها فهي النساء. خير متاعها فهي النساء. káàrin o ìyàwó àfọ àti ọ̀nìkẹ́ kùránì máa lónìí gbọdọ̀ bá sẹ́kù sí. ẹ kọjú sí mi ni ilé tó ti bàjẹ́ wọn tó ń kọ̀ lọ́dà tí ò ní padà wọ́n ni. ọ̀nà àpékò ní géèjì ni ọmọ mi tẹ ẹgbẹ́ ti tẹ rẹ́ẹ̀dì. عليك بذات الدين. n tó dàbí láyé ní tí ọmọ làjú nílé yẹn. oge tí o bá tó kó ti fi wọ̀ lọ́kọ́ ọmọ tó ṣe irun 250,000 owó tó lè kálé bàbá rẹ̀ sẹ́yìn ni wà fún òfin wọ́n ṣe wòlíì mẹ́wàá kò lè kà. bẹ́ẹ̀ni òwòlé tó ń bá ajá àgbékè ìgbórí. ọ̀nà orí tó pàdé. sọ́kò lójú ọ̀nà ìjọba ọdún sọ́kòrí alákòsí ni ọ́. عليك nínú sáfọ́ náà pé èmi ò lè sọ fún ẹ̀yà àbáwọ̀ ẹ̀rù mi gbé gbogbo tó wù ọ̀nà wọn sí. bẹ́ẹ̀ni owó wọlé wọn á gbófin òfòdé alákòsí. alákòsí ni ọ́.
tó rántí mọ́ mo rí púpọ̀ tó lọ bẹ́ẹ̀. Súnmúra wà ní ọwọ́ sọ pé ìyàwó rẹ̀ ló TikTok wọ àfàtọ́ ní gbogbo lọ ti rí bọ́lá ti rí ọ̀dà mi náà bọ́lá ti rí ní TikTok ibẹ̀ lọ ti rí tọ́ bí bẹ́ẹ̀ omi ti ń sí tẹ́lẹ̀ community lọ bí bẹ́ẹ̀ àfà community TikTok. عليك بذات الدين تظفر بالمنال ودود الولود الأصل ذات التعبد. ẹjọ́ tí mo lè sọ̀rọ̀ bàbá tẹ́wọ́n bá fà ti ń sí èrè tọ́mù òjò sòkòtò yóò dá kí nìbà ẹjọ́ béèrè bí ìyá rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni báyìí náà mọ̀ sọ sẹ́lìm náà ni bóòlù ìyá rẹ̀ ṣe rí gbogbo ọmọ tẹ́ lọ fẹ́ nínú ìdẹ̀tí ẹ wá lẹ́ẹ̀fì ìjà àfà sọ́dẹ̀ èèyàn déédéé yẹn tí kò ti mú kó tó fẹ́ ọ kò ní sí ẹ̀ lọ́jọ́ ikú ọmọ tí ń fa sìgá tí ń fa gbó ọmọ tí ń lọ kílọ̀bù ọkọ̀ jẹrẹ lẹ́kùn lọ́dà pálẹ̀bí tó ti pàdé tó tiẹ̀ sí òní wó ni. Nítorí tó mọ̀ ẹjọ́ mọ̀ ìláìjẹ́. ìyàpọ̀ nínú sọ̀rọ̀ ẹjọ́ bá kó mẹ́sìn. ọmọ ẹ̀sìn kúlẹ̀ lẹ̀ ọmọ ẹ̀sìn lè gbé ká ntí o mú ká fún mi gírẹ́jà àwọn aláyé lónìí àfẹ́rù wa ẹgbẹ́ yẹn lè yẹ máa wọ́tọ̀ ẹ káàdì mo tún gbé fún ilé. عليك بذات الدين تظفر بالمنال. bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀yìn àwọn ọmọ kan wà. ودود الولود الأصل ذات التعبد. gbogbo òwe ọmọ tí a fẹ́ ọmọ tí mo bá ń kéwì yẹn. ètò gbé bọ́ọ̀lù lọ́wọ́ rẹ̀ wọ́n sábà fún ẹ́sà kóòtù. wọ́n bá wọ́n gbé tó kàkà yóò kó máa kéde àná ìwọ́n bí ó ti ẹ̀ ní ẹ̀sọ́ yìí. قصيرة الفاظ قصيرة بيتها قصيرة طرف العين عن كل أبعد. tó kúnlẹ̀ wọ́n ní mo ti di tó mo ní mo ti di o ti sọ ayé ti báyìí. sọ́kà lọ bọ́ tọrọ rẹ̀. kí lè ń bá ká ìyá fà lónìí. ẹ fẹ́ lajú náà tó lajú òsì lọ. bàbá bẹ́ẹ̀ tó bá dalẹ̀ ẹ̀ dẹ́gbẹ́ scarf ẹ̀ mọ̀ lọ́bi tó ti ń ṣe kílọ́ọ̀mì káàkiri. ẹ fẹ́ ṣe òògùn pẹ̀lú kéwù. tí a bá pọ̀ lórí ká mẹ́rin kí lè pọ̀ wá láàrin wa. àdúrà bẹ̀rẹ̀ ní ibi kọ́. عليك بذات الدين تظفر بالمنال. nígbà tí abúlé asfáàdì àdúhàlì nígbà tí fẹ́yàwó fọmọ rẹ̀ ọwọ́ fún ọ̀yọ́kù jọ nígbà wọlé wá ìyọmọ mi wá ìyọmọ mi kọ́ni àṣàtù ilé ìkóso máa wá kílára olùgbé ìwé ìwòsàn tí ń ṣe dáadáa sínú yín kékeré nù yín àtàgbà nù yín. Bàbá ń sọ̀rọ̀ fọmọ rẹ̀ kò kọ́ ní kalẹ̀ fún wa lọ́gbọ́ o bàbá àgbà kò ra mọ́tò kalẹ̀ o olùsùnmọ́ mo ṣe dáadáa fún yín olùkọ́dà kọ́mìnà à ń kú ládùú kí wọ́n tó bí yín mo ti ṣe dáadáa fún yín. èèyàn afẹ́ mẹ́jà kó barabara wa o ọmọ tẹ ẹ fẹ́ mẹ́jà ìkìlẹ̀ rẹ gùn tí o gbọdọ̀ wọ́n yín lẹ́yìn kẹ́ẹ̀dẹ́ gùn. kí lè wá dé bẹ́ẹ̀ náà bí ẹ ti lọ yàtọ̀ ilé fọ̀ àdékẹ́ ra ọjọ́ ọlọ́jà. Dúkùrá lè ní fagbọ́ lórí ibú ni kó fún lórí ibú. Ọmọ tí wọn náà fọ́ sí pé fún lálejò lápò lọ́gọ̀ rí ó náà jọ́sà agreement rẹ̀. Mo sọ wí ní ìsìnkáàdì. Síkáàtì rẹ̀ yóò balẹ̀ ó ní mo sọ fún ọ pé mi ti di ìmúra mi. Kí ló dé tí ìfẹ́ di lójú tẹ̀ ìfẹ́ lónú ọ̀la? Obìnrin tó ìpín tọmọ bá mú ọyàn láyà rẹ̀ orí ibú ló mu. Ṣé mo lè sọ Yorùbá kan náà ni? Búrẹ́dì òun wọ̀ ní ká pààrọ̀ lébẹ̀ ni. Ṣé lébẹ̀ ní ìrọ̀rùn àbí búrẹ́dì?
búrẹ́dì kan ti rò wọ́n lè tí ì lé bẹ́ẹ̀ díẹ̀ tó ní kó bá rò wá ni. sọ́kùnrin sọ yìí ọmọ tó ti sí èrè ìwọ lọ́dọ̀ ní Kùránì yí padà ibi tó ní ẹkùnrin ní tọ́lé tó ṣe ni. ṣé mo lè bá ẹ sọ̀rọ̀ òwe yín dákẹ́ o ẹ ti sì ní kojú bọ̀ ẹ̀dọ̀ bí ìbá sọ ní ibú ìyẹ̀wò àfáàsì lè máa ta àjáwó jájó tọ́tọ́ lọ́fẹ́ tí ààrẹ ń tànù ọlọ́fẹ́ wọn tí ààrẹ ń tàkùn nàgáwó sọ́mọdé onílò òun ni ìyàwó rẹ̀ múlẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bí sọ tẹ́ẹ̀bí tí láti bá kùmọ̀ bọ́ súnmọ́ ó ní sí ìwé ẹlẹ́gẹ̀gbẹ́ súnmọ́ mi nínú ọmọ wèrè owó ní wàá bí òkú lọmọ lára ọkùnrin nínú ìyá ló ti dá láyé. Alayka bi dhati dini tadfar bil munal wadudil waludil asli dhati ta'abbudi. فقالوا وكيف أحسنت إلينا قبل أن نولد ìwọ ọmọ ìwọ bàbá wa kọ́bílà ọ̀nù lẹ́nu ṣáájú tó tó bí a ètò mú un kí wọ́n tó bí àbọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ dáadáa sí a bàbá lẹ́yìn bẹ́ẹ̀ gbọ́n ó ní mo ṣẹ̀ṣẹ̀ àyà tó fẹ́ ìyá tó bí mo ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ olórí ibú kó bí ẹ̀yìn olórí ibú lóyún afẹ́ mi palẹ̀ náà ẹ̀ wò ó tẹ̀ bí nísìn. ìwọ bàbá bóòlù ṣe dáadáa sí a àsọyẹ ká ṣe dáadáa sọmọ ká tó bí kájíkì ìyá gidi ó máa bí ẹ̀yin dọ́kítà wa tẹ tòkó ti ra yín àwọn àlàsọ wà sí àgbà ìgbélé obìnrin tá a kó ọmọ jù bóòlù ó ṣe tọ̀ bí tíá. wọn mọ̀ dáàmú ọ tí kú olé ó ti kí fíìmù bọ́ gbogbo orí fóònù rẹ̀ nta ìgbọ́dọ̀ fi ọmọdé ló ká síbẹ̀ ọmọ tí wàá mọ̀ sí wọ́n mọ̀ sí ọmọ sí orí wọ́n pè ìyàbá rẹ̀ jẹ bí o èmi dárò ẹjọ́ bẹ̀ náà ìyàwó àbá kan ó wá sí àyà rẹ̀ wọn lọ́kọ̀ rẹ̀ ní kótó bẹ̀ èyí lẹ́ ń kojú bọ́lé nísìnyí o mo tẹ̀sí ní ti sọ́nù ẹ̀ kú àwọn ọmọ ara ọmọ fáìn kò sí tí ò ní fáìn àwọn aláàjì fáìn fẹ́ bó ṣe rí iná máa ra sọmọ lọ́rùn ọ̀rẹ́ mi yóò yá yìí èyí tó yẹ ti burú mi kan tó nẹ́gbàrá tó nẹ́gbùrú ń tọ́tọ́ kọ̀ọ̀kan fẹ́ fóònù lọ fi bẹ̀ fóònù tí ìyá rẹ̀ dé ọmọ àlejò ní olóko gidi èèyàn ṣe tó ṣe òkú nínú ẹ̀rọ tó dá iná o. iPhone kí ni nísìnyí. iPhone 17 Pro Max. ó lókè lónìí ní December 25 ẹni kí ló dé ó dájọ́ báwọn yóò ṣe wù nígbà. gbogbo tí kan lè dé wá kó tó wá tó kúnlẹ̀ orí ikú ń fẹ́ bomi ní kẹ̀kẹ́ kúnlẹ̀ ọlọ́mọdé ń ṣe àgbákò mo fẹ́ pọ̀ ní ìwà àtúnkúnlẹ̀ ṣe é yẹ ṣe é lórí rẹ̀ wà. قصيرة بيتها قصيرة طرف العين عن كل أبعد. mo dààmú kí n tó rówó àti máa ń dààmú lọ́wọ́ yàrá. wọ́n lè kó ní máa rún ẹsẹ̀ kí n tó kọ́ ọ̀nà máa rún. ọ̀nìbọ̀ wáyé wọ́n jayé ayé òfò lọ wá. òun ò ní bàbá ẹ̀ẹ́dógún ọ̀sìn fi ra fóònù fún mi. bóòlù ṣe dúpẹ́ kó ká lẹ́nu ọmọ tó ti bẹ́ẹ̀ gbogbo òlú ńláńlá wọn lọ kàn fẹ́ sẹ́kọ́ndì sọ́dọ̀ lórí dájú burúkú tó dọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń gbọ́ mi yé. وإذا النساء نشأن في أمية رضع الرجال جهالة وخمولا. gbogbo nǹkan ló yẹ bọ́sẹ̀ dẹ̀rọ aláṣwàdì. Kàlẹ́dù. وإذا النساء
bàbá náà lẹsẹ̀ ló bí ìyá bàbá rẹ̀. ọmọ ọba lẹ́nu ara ká ń sọ nù àkísọ́mọ ọba Ìbàdàn ní bàbá náà lẹsẹ̀ ló bí ìyá bàbá rẹ̀. وإذا النساء نشأن فيه ètò náà máa jáde sí ìmáàmù Òṣogbo tó gbèsè àbáríkálàmù olóògbé bàbá tiẹ̀. أمية ilé yàtọ̀ àgbà káàkiri. ẹ wọ́n ní kàdí bá àbùtá wípé ọmọ akéwù. ẹ má bínú o ọ̀rọ̀ ló gbàgbé wá o inú tẹ gbàjáde àjọ kéwù mi. àjọ parí lẹ́ẹ̀kan náà ni àbí rọ̀yìn sáwọn sì ní omi tó nípa ṣòkòtò nídìí ọkùnrin ni màmá tó bí ẹ̀yìn. ara tí ń wí nù. رضع الرجال ẹ wá ní ọ̀rọ̀ sábà bí wọn kéwù. bàbá ọ̀rọ̀ sábà nínú ọkọ̀ kan tó ti bọ́ọ̀dù fún wa. bẹ́ẹ̀ ni classmate ni wa. جهالة وخمولا ẹ jáde ìkàwé nǹkan lónìí kó lè bá yé yín. ليس اليتيم من انتهى أبواه من هم الحياة وخلفاه ذليلا. ẹ̀rọ bẹ̀ kọ́ sí àfa wa ẹ̀rọ bẹ̀ bí ẹ̀rọ bínú torí Ọlọ́run. wọ́n ti sọ̀rọ̀ alájà rí abẹ́rẹ́ rí nǹkan. إن اليتيم bẹ́ẹ̀ rọ̀ ní sáwọ́ bẹ́ẹ̀ wọ́n wo fúngáwé yìí lọ ní tí wọ́n ní orí búwo ẹ̀yìn náà lẹ́sẹ̀ orí búwo ní ọgbà tó bá kúrò sí ẹ̀mọ́ yẹn. ẹ̀ wá ń dálẹ̀ ẹ̀ ń dálẹ̀ ẹ̀ ń dálẹ̀ bí bàbá yín ṣe máa ń dálẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni ni ọlá bí wọn ò pé ya ojúlé ọ̀fọ́rí ni òjì ẹ̀ fọ́rí. bí ẹsẹ̀ lọ́kì bàbá ẹsẹ̀ ti màmá bí àtọ̀ ọkùnrin bá mú hàn pẹ̀lú mọ̀ tó bá lọ dá sínú sálángá obìnrin òfò èsì tí ó mú jáde òfò náà ni ó máa jẹ fún ọ. إن اليتيم هي التي تلقى له أما تخلت أو أبا مشغولا ọmọ lẹ́yìn ọmọ lẹ́yìn. أما تخلت أو أبا مشغولا. ẹ̀yin dókítà wa lẹ́jọ́ kó rẹ́gẹ́dẹ́ kí ló dé tó bìnrin ọkùnrin máa fẹ́ wọ àbùkù lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ká ti níyàwó tó gidi ká tó máa lọ dẹ́sà àgànná ọmọ tí ò dúró kò sọ́kùnrin tí ò ṣe tí ò dá pamọ́ sọ́wọ́ obìnrin ìyàwó panumọ́ jura wọn lọ ní ìbá má rí bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ tíyàwó rẹ̀ gbà ọmọ ìdáyàdé ìyàwó sì kan ọmọ ẹ̀kọ́ ńlá kò sọ̀rọ̀ ni. pàtàkì kí ló ẹ̀ tẹ́ ẹ máa ń gbàlejò yàrá tí ìyàwó gbọdọ̀ kẹlẹ̀ fún rẹ̀ kí lẹ̀ ń ṣe iṣẹ́ olóbìnrin bá wá tọ̀bí ìdá yìí bí mẹ́rin dídẹ̀kùn lẹ́yìn wákàtí méjì kí ló ń yẹ̀ wò bẹ́ẹ̀ yóò wọ̀ ọ́ náà ọdún yóò ti wò. òpùrọ̀ ni ẹ tún wá kọ́ ọ́fíìsì láti máa yẹ ẹ̀kẹ́ wò ẹ wá kọ́ sára mọ́sálásí ìbẹ̀ ló ti mú ikáká lórí tẹ́ kírun ẹ̀ ń fún ọbẹ̀ olómi ìmọ̀lẹ̀ mẹ́ ọmọ wọn lọ́rùn kí ó jáde ọmọ tí ó máa dáyé rú ni. àǹfààní ọkùnrin ni kò sí ẹni tí wà lẹ́lẹ̀lẹ́kọ̀ọ́ kan. Dr. Sọ́ọ̀lì Mustapha Sọ́ọ̀lì kí ló dé dákun náà wíwà àbùkù lẹ́kọ̀ọ́ ẹni bí kíni bí ká máa sú obìnrin lóhùn. orí ẹ̀ ń fọ orí ẹ̀ ya adága ẹ̀ lọ́mọ tá a jùlọ yẹn yẹn sọ yẹ ká máa bóbi ìjà sá ẹ̀ gbọ́ díẹ̀ lónìí kò sọ́kùnrin tí ò ní jọ́ tó ṣe bí ẹni ilẹ̀. bí kóbìnrin kan béèrè 200 kó torí ẹ fọ́ létí ọ̀ jẹ̀bi
wọ́n béèrè ní bàbá ẹ̀ ń jẹ obìnrin ní ẹ̀ ń jẹ wọ́n lẹ́gbẹ̀ẹ́ kò sọ́kùnrin tí ò ṣe kẹfà máa kò sọ́kùnrin tí ò kọ́ ti obìnrin nítorí tó bá ní bẹ́ẹ̀ fáwọn àdéṣe wà sí lọ́dún ọ̀sẹ̀ mẹ́ta bàbá ta ní kí wọ́n pè ọmọlàkó tiẹ̀ wẹ̀rẹ̀ yìí ta ní kí wọ́n ké sí lóru bẹ́ẹ̀ bá gbá kí ní mú tẹ̀lé lẹ́tọ̀ lọ́wọ́ nísìnyí tẹ̀lé láti ní ṣe tẹ̀lé sùn tẹ̀lé lápá ọ̀rọ̀ yìí kọ́mi òde fọ́ọ̀sì yìí ṣe ṣùgbọ́n tó bá dé tó lórí rẹ̀ kọ́ fọ́ọ̀sì ẹ̀sìn rìn ẹ wò yẹn jẹ́ ọ̀tún máa fún lépè ọ̀ sí dáadáa tó fẹ́ kó yí ọ nìyí tó ń ṣépè ní wọ̀ wọ́n tó kábílì yìí. ọ̀rẹ́ tó rásì ojú rẹ̀ tí bá sí wá sí níjà mi èyí mẹ́fà ni ó dì mẹ́sẹ̀ tèmi nìkan tani fọlọ́ ń lọ mí gánà yóò rí bínú mi àbí òní rí bínú mi sóbì ní ṣe bẹ́ẹ̀ káwọn kan wọ́n kọ̀ wọ́n dé ọ̀ àlọ́ mú àdìsí wa òun tó wọ́n fi lè kọ̀ fún ọkọ rẹ̀ tí àná mo ti ṣẹ́jú sí i ṣùgbọ́n àdìsí wo lè yí bàbá kẹlẹ́ lórí lọ́jì ẹ̀rọ. إن اليتيم هي التي طلق له ولكن أنا من يخون قادر الرجل من التراب وهمه من التراب من التراب يبرر له في الله أقوي njọ tí ó dáadáa mọ̀ yẹ̀pẹ̀ ló fi dáadáa mọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ mọ̀ ní oṣù dáàmọ̀ ṣe bí yẹ̀pẹ̀ lẹ́kọ̀ọ̀kan. a ṣe bí ẹ ṣe dá wa ẹ sọ ọkùnrin tí ń ṣe bí ẹni yẹ̀pẹ̀ bí ìbá ṣe kọ́ yẹ̀yẹ́ obìnrin ó ṣe bẹ̀tẹ̀ ọwọ́ lọ mú fúnra rẹ̀ ọwọ́ bí sí bí gbẹ́ èyí tó dún ká ó ti sẹ́gbẹ̀ẹ́ èyí tí ò dún ló mú èyí tó dún ló lè mú ọkùnrin ṣe mọ́ bẹ̀ níjọ́ tí mo ti bá yín ní kí òun fojú kan láti orí lòdì àgbàlagbà wèrè lọ́tí dé lọ́dún nígbà èsì àná lọ́dún bá mú sọ́ọ̀dẹ̀ lọ́kọ̀ọ̀kan alẹ́ ẹ̀sẹ̀ yìí náà yóò rọ̀ tó bá yá ló máa jẹ́ tó rọ̀ sọ̀rọ̀ ìwà yẹpẹ̀ ní ẹ̀yìn omi ẹgbẹ́ bínú ìpìlẹ̀ ní ìdá ọ̀làmú. أم تخلت أو أبا مشغولا. àwọn ní kí ló dé tóbi ní máa jọ owó ọkùnrin. kí ló dé tóbi ní máa jọ owó táwọn kú ọtí lè jọ owó ẹ̀ tóbi náà bí ni. وإذا النساء نشأن في أمية وخلقت المرأة من الرجل فهمها في الرجل. ara ọkùnrin ni a ti dá obìnrin kò ní ronú mi tó jọ ọkùnrin lọ n ló bí owú jíjẹ àwọn ọmọdé mi ló gbà ìdákun Ìlọrin mo ìlú sí wá sí Ìlọrin o wọn máa tó tẹ kí n tẹ kọ́ mi ní o mo kí ọba ìwọ́n máa gbà. شيخ ọlọ́mọ bá dáadáa wọlé ìwọ kábínẹ̀tì. ara ọmọ ẹ̀rọ ti dá obìnrin olóòpá tó lè pé tó bá kú ọbẹ̀ tí wọ́n fi jẹun wọ́n tún máa ṣáájú wa ẹ̀ẹ̀mẹ̀ tí sínú ẹ̀ẹ̀mẹ̀ jẹ́ sáárì tó ti bẹ́ẹ̀ sáà mọ́ yí wọ́n. nínú tẹ̀lé dákẹ́ báwọn àfijì sọ́rọ̀ rẹ̀ kọ́ máa yá lọ. ó lọ jẹ́ tó sọ kíní kẹ́ni kíni. báwọn ọkùnrin ṣe ní aṣọ tó tà máa wọ sọ̀rọ̀ wá sí kọ̀ọ̀kan síbẹ̀ nìyàwó lẹ́nu kọ̀ọ̀kan lásán. ìwọ àfa aṣọ kan òde kan yóò jẹ gbèsè aṣọ òde yóò máa sanwó tó bá kú òlójú agbo ojú ọjà lè jẹ gbèsè kó wọn fún ìyàwó rẹ pé wọn náà ti ẹ̀ jọ yẹn aṣọ kan ọmọ mẹ́rin ló fi kó lójú ayé rẹ ìwọ tó ń gbá ayé rẹ rùn. àdéhùn bí kò sí eré lónìí. wọ́n tó ti fà á ìjì àfà ẹ̀mí ìyọ̀bìnrin jẹ bí ò bá yẹ sọ̀rọ̀ náà tó dáa yóò sọ̀rọ̀ lára rẹ̀ ọwọ́ náà jábọ̀ níláàrí mọ́ abẹ́rẹ́ lọ ti sẹ́ torí báyìí àfà rẹ̀ sì lọ́ọ́ lọ́jọ́ bá sọ̀rọ̀ báyìí lónìí ẹ̀mí fẹ́ tó obìnrin mọ́ ẹjọ́ mi ni wọ́n máa sọ ẹ̀wọ̀n mú wọn lẹ́kọ̀ọ́ kan
Wọ́n láyé.